lẹ́yìn-ọ̀-rẹyìn ilé-ẹjọ́ padà gba béèlì Yahaya Bello pẹ̀lú owó mílíọ̀nù lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà àti onídùúró méjì. ilé-ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ tó fìkàlẹ̀ sí olú-ìlú ilé wa làbújá lọ́jọ́ Ẹtì tí í ṣe ọjọ́ kẹtàlá inú oṣù kejìlá ọdún tá a wà yìí ló ti gba ìpè láti gba béèlì gómìnà ìpínlẹ̀ Kogi tẹ́lẹ̀ rí Yahaya Bello wọlé pẹ̀lú owó mílíọ̀nù lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà àti onídùúró méjì. eléyìí ló wáyé lẹ́yìn tí gómìnà tẹ́lẹ̀ rí ọ̀hún ní òun kò jẹ̀bi ẹ̀sùn oníga mọ́kàndínlógún tí àjọ tó ń gbógun ti ìwà jẹgúdújẹrá fi kàn án. Yahaya Bello ló ń kojú ẹ̀sùn ìkówójẹ owó tó tó bílíọ̀nù lọ́nà 80 náírà ṣùgbọ́n tó ní òun kò jẹ̀bi ẹ̀sùn náà nígbà tí wọ́n pe ẹjọ́ ọ̀hún lọ́jọ́ Ẹtì níwájú onídàájọ́ Emeka Nwite pẹ̀lú atótónu látọ̀dọ̀ agbẹjọ́rò fún àjọ EFCC àti agbẹjọ́rò fún olùjẹ́jọ́ lẹ́yìn tí amòfin àgbà Joseph Daudu síwájú rẹ̀ ló ti mú dá ilé-ẹjọ́ náà lójú pé gómìnà ìpínlẹ̀ Kogi tẹ́lẹ̀ rí ọ̀hún yóò máa farahàn ní ilé-ẹjọ́ ní gbogbo ọjọ́ ìgbẹ́jọ́ rẹ̀ lẹ́yìn tí onídàájọ́ ọ̀hún tó sì gbà wọlé tó fi ní kí wọ́n gba béèlì Yahaya Bello pẹ̀lú owó mílíọ̀nù lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà àti onídùúró méjì tí ó dúró fún un. Shakirat Arówólò Nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Atótó Arére Online TV. ẹ ṣeun tẹ́